ọba jọba lọ àpèrè já àpèrè lọ. ṣé bí dáhùn pèlégún ni àwọn tí wọ́n da nǹkan borí. ẹ má fà á lọ jù àpèrè ju àpèrè lọ. àpèrè já àpèrè lọ ẹ sá wò. ọba wa kéré ọba ní í ṣe ọba kéré ọba ní í ṣe pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí gbogbo àwọn tó ń sọ wọ́nranwọ̀nran yẹn làákàyè wọn yòrò ni àwọn ó sẹ̀kí ìbúnbẹ̀ lẹ́yìn téèyàn máa ń sọ pé torí pé ọba àbàdàn ọba adéwọ̀lú ọba rasidi adéwọ̀lú ládọjà wọ́n ti jẹ gọ́fúnà rí wọ́n ti jẹ sẹ́nitọ̀ rí wọ́n ní kọ́mpìnì elépo wọ́n ní síìpù wọ́n ní gbá wọ́n ní pásánálì fún àpò ara wọn fún fámìlì wọn àti ìdílé wọn ni tọ́nba tó lò fún dàgbàsókè àdúgbò wọn a tún lè máa ṣe dànsáàkì fún wọn torí kọ́lọ́ jẹ́ bàbá pẹ́ o àbí kémi ní ìṣẹ́jẹ́ ìfara mi ṣe example mo bí mo ṣe jẹ́ kékeré wá jọba nísìn káwá ní kọ́mpìnì tí mo ní nígbà tí n bá gbéṣẹ́ ìlú ní òpin kí lọ́kàn lù pẹ̀lú property personal property mi pé èèyàn jẹ́ phd ó ṣe kínní yẹn ó dá jẹ sáàyè ara rẹ̀ ni ọmọ rẹ̀ ò lè inherit phd prof kọjá prof ọmọ rẹ̀ ò lè inherit prof rẹ̀ kò sí nǹkan tó kan àpèrè lọ́balọ́ba pẹ̀lú nǹkan tó èèyàn bá ti lè rí ó jẹ́ láti lẹ̀ tẹ́lẹ̀ bó o bá ti dé orí àpèrè yẹn ó ti ju gbogbo àwọn tán ní irú nǹkan lọ ni wọ́n fi máa ṣàpọ́nlé fún ọ ni wọ́n fi máa ṣàpọ́nlé fún ẹ tó bá ti dùn àlápèrè yẹn ẹ mọ̀ ẹ́ àwọn tán jẹ́ pé tó bá jẹ́ pé èèyàn lásán la fẹ́ fi wọ́n èèyàn wò wọ́n ra irú nísìn ká máa fi Dangote nínú ọlá rẹ̀ bí owó rẹ̀ déhùn ká máa fi wé àwọn ọba ní tá bá fẹ́ lo personality lásán ṣe é mọ̀ pé ta ló lówó Dangote nílẹ̀ Áfíríkà tá a wà yìí ṣùgbọ́n personality rẹ̀ tó bá tún dọ́dọ̀ Aláàfin àbọ̀dọ́dọ̀ àwọn ọba ńláńlá òun náà yóò máa ṣàpọ́nlé ni bó bá dọ́dọ̀ ẹ̀mí Kánò ẹ̀mí Sultan àbí Sultan Sókótó yóò tún gbé fún wọn ní tọrọ ọlá àmọ́ sí lọ oyin àmọ́ sí lọ kókó yìí gómìnà tó wà ń bẹ̀ lẹ́ni yóò di ordinary citizen lọ́la tákòókò rẹ̀ bá ti tó bẹ́ẹ̀ yóò lọ ṣùgbọ́n bàbá yìí táwọn bá ti dé bẹ́ẹ̀ àjẹgbọ́ àjẹtọ́ àjẹwọ̀ ni wọn à níbi kankan lọ ìjọ tí gómìnà bá ti wọlé náà wọ́n ti máa kà á tó ti ń dínkù ọjọ́ tí ó lò gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ nísìn yìí tí wọ́n lò kọ̀tọ́dún méjì mọ́ ó ti ń dín tèmi wọ́n ti celebrate 2 years lọ ó ti ń dín bẹ́ẹ̀ náà ni president wa ó ti ń dín ọ̀pọ̀ mọ́ yìí ti ń tán lọ́dún eégún bó pẹ́ títí ọmọ alágbà ọ̀rá àkàyè ìjẹ̀kọ́ lọ́dún eégún bá ti tán àkàtà dín tán fi ṣe kínní wọn jẹ́ yóò tán lọ́dún eégún bá ti tán báyìí òun náà padà lọ́mọ raka yọ̀lọ̀ tó tí ó tó tí ó raka gbogbo táwọn gómìnà àwọn táwọn àníjànú ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ṣe lẹ́ni tó bá yá kápẹ́ tún ní ìdìbò wa tó fẹ́ tún báyọ̀ náà sọ pé wọ́n fẹ́ di president ni wọ́n fẹ́ ṣe nǹkan mí ni wọ́n tó padà wá ìní ẹni tó bá wà lókè kó máa fura. ẹ ṣeun ìbéèrè ẹlẹ́ẹ̀keje rẹ̀ àlejò mi tí a bá ti bèrè lè máa bèrè kan sí a wà sinmi lórí ètò. ǹjẹ́ àjọṣe tó gúnmọ́ wà láàrin àwọn orí adé wọ̀nyí nílẹ̀ Yorùbá pàápàá àwọn orí adé wa nílẹ̀ Yorùbá àti Olúbàdàn Aláàfin tọ́sẹ̀tẹ̀ goróyè ṣé àjọṣepọ̀ tó gúnmọ́ wà bí. ẹ̀yin aráàlú lẹ́lẹ́ máa speculate kẹ́ máa sọ tó bá wù yín o nígbà tí ọba ti jáde kó fẹ́ ara ẹ̀ sọ pé mo ní problem pẹ̀lú ẹnu báyìí kò sí problem náà ní lọ́dọ̀ tiwa o so ẹ̀yin aráàlú ẹ̀yin orí social media ẹ̀ lè máa ṣe bó bá ṣe wù yín kẹ́ ẹ máa sọ tó wù yín ṣùgbọ́n tá a bá rí láàmà sọ̀rọ̀ lé lórí láàmà sọ̀rọ̀ lé lórí ẹnìkan wá ń sọ nínú kíní tán fi síta tẹ àkàní ìkànnì ayé ṣe bí Ọ̀yọ́ yín news ìtàkùn kan fi síta pé òun ò sùnà pé Olúbàdàn ò sùnà bo Aláàfin o pé báyà wọn ò rí wọn ni o àwọn ti pẹ́ dé ìjókòó yẹn ni o nígbà wá jókòó tán ni bàbá bá da abẹ́rẹ́ àbí báyà bàbá lo wọ́n gbẹ́sẹ̀ òkè báyìí ni àfẹ́ rí ò bá jẹ́ kí kẹ́ ẹ lè rí wọn àgbàlagbà ní ẹja alábàáyé sọlá lé omi ìgbà àlàyé mọ̀ nǹkan jẹ́. akíbàbà wa Ṣírù Amadu ẹ káàbọ̀ sórí ètò wọ́n yẹn kú ètò kò ní bàjẹ́. wọ́n ti pè wá lẹ́ẹ̀kan wọ́n ti pè wá kàn. bákan náà bá mi Saheed Wasiu ẹ káàbọ̀ ẹ ṣeun ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ rèé tí mo máa béèrè àbádòfin tó sọ̀rọ̀ nípa àwọn lọ́balọ́ba pẹ̀tò tí wọ́n bá di olórí mú lọ́dún yìí ẹlòmínà òdò olórí mú lọ́dún tí mọ̀ ẹlòmínà òdò olórí mú lọ́dún bíi kẹta ìtumọ̀ sọ nípa eléyìí ni pé Aláàfin Olúbàdàn Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ àbádòfin tí àwọn ilé ìgbìmọ̀ asòfin ní tìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣe pẹ̀tò ìwọ́sẹ̀ ṣé ó sì wà síbẹ̀ àbó ti tán náà nìyẹn. àkọ́kọ́ ni wípé ní n ta rí ni wípé ilé ìgbìmọ̀ asòfin ti bu ọwọ́ lù tiwọn. gómìnà láti mọ̀ bí wọ́n buwọ́lù bí wọ́n buwọ́lù bí wọ́n ti buwọ́lù bí wọ́n ti buwọ́lù àmọ́ gómìnà láti mọ̀ bóyá wọ́n buwọ́lù wọ́n buwọ́lù wọ́n dá padà sí ilé ìgbìmọ̀ asòfin wọ́n dá padà sí ilé ìgbìmọ̀ asòfin àwọn làwọn ò tí ì mọ̀ ṣùgbọ́n àwọn tá a mọ̀ ni pé ilé ìgbìmọ̀ asòfin ti àwọn wọ́n ti buwọ́lù mo ti sọ̀rọ̀ kan lọ sọ́nà agbọ̀n ẹlẹ́ẹ̀kan wípé
ká máa ṣe òòṣà lódò kí làbẹ̀làbẹ̀ ọmọ mọ̀ ibo ni wọ́n ti máa ń fa orí lẹ́yìn olórí ẹ̀yìn kan kàn jí lẹ́kàn wò pé nínú ìròrí wa o ẹ̀já kan ṣòfin kan báyìí àdẹnu òfin tá a bá ti ṣe tí ò bá ti bá àṣà lọ nǹkan tá a fẹ́ ṣe òfin lé lórí ni àṣà àti ṣe òfin tá a bá ti ṣe tí ò bá àṣà àti ṣe ilẹ̀ Yorùbá lọ wọn dáradára wá rí sí o wọn dẹ̀ tún wá sí lẹ́yìn àwọn tí ẹ̀ ń ṣe òfin wọn gan ṣé ẹ ti béèrè lọ́wọ́ àwọn lọ́balọ́ba ṣé wọ́n fẹ́ kó wà bẹ́ẹ̀ kẹ́ ẹ tó ṣe ń tẹ́ ẹ ṣe wọn sáwọn lọ́balọ́ba sọ pé kó wà bẹ́ẹ̀ abẹ́ kan wò pé ẹ fẹ́ lo population bẹ́ẹ̀ ṣe rí nílé ìgbìmọ̀ asòfin iye àwọn kan tán pọ̀ tó lẹ́fẹ̀ẹ́ fi ṣe kínní nílé ìgbìmọ̀ asòfin ṣé ẹ bí àwọn lọ́balọ́ba ṣé wọ́n sọ pé àwọn fara mọ́ pé bó ṣe yẹ kó rí nínú ṣe bí kó ṣe rí nìyẹn ní èròǹgbà tèmi gan tátúnṣe kan ọba máa wáyé lórí òfin àwọn lọ́balọ́ba àwọn ọba gangan ló yẹ kí wọ́n lẹ́tọ̀ọ́ àti gbé irúfẹ́ òfin bẹ́ẹ̀ lọ sílé ìgbìmọ̀ asòfin kájẹ pé gbélé ìgbìmọ̀ àǹdẹ̀ gan lọ́dọ̀ mi kò yẹ kí ilé ìgbìmọ̀ asòfin máa dá sí ọ̀rọ̀ lọ́balọ́ba kò yẹ kí ilé ìgbìmọ̀ asòfin lè máa dá sí ọ̀rọ̀ lọ́balọ́ba àwọn ọba ló yẹ ká máa yanjú ọ̀rọ̀ ara wọn láàrin ara wọn nínú èrò tèmi ò báyà mo jọ́ mọ ọba ló jẹ́ kí n wà bàyàzì àdónù ní mà báyà mo wà bàyàzì o ẹ kó mọ̀ pé tí o bá tẹ́ mi lọ́rùn tí o bá tẹ́ mi lọ́rùn ti sọ pé o tẹ́ mi lọ́rùn. lérò tèmi o bẹ́ẹ̀ mi ṣe rò ó nìyẹn. bí ẹ tún ní béèrè bí ẹ fẹ́ kókó ẹ̀ kàbí. tayọ pé ẹ ká fún àwọn ọba aláyé wa pàápàá jùlọ ikú bàbá yìí ká fún ẹ ní ìmọ̀ràn ká fún ẹ ní ìmọ̀ràn. ọmọ kékeré là wà a lè máa fún àwọn bàbá wa lámọ̀ràn sókí náà àwọn ni wọ́n fún àwa lámọ̀ràn àwọn ni wọ́n mọ̀ tọ́ àwa sọ́nà kì í sàwa láàmọ̀ sọ pé báyìí ni kí àwọn bàbá ó ṣe ṣùgbọ́n níta tí tó wà ń bẹ̀ ní ṣókítà kan lè sọ náà ní pé àgbà dọwọ́ wọn o àgbà dọwọ́ wọn o ilẹ̀ Yorùbá rèé o Yorùbá tá à ń jẹ́ yìí kí ló mú wa yàtọ̀ sáwọn ẹ̀yà míì àṣà àti ṣe wa ní o ẹ̀yin dẹ̀ ni custodians of àṣà àti ṣe wa tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí náà ẹ̀yin ni custodian of culture ẹ̀yin láàmú rí àpẹẹrẹ àṣà àti ṣe yìí lára yín adúpẹ́ wípé ẹ wà ní orí àpèrè yìí atúndúpẹ́ lọ́wọ́ Elédùà tó gbé yín débẹ̀ bẹ́ẹ̀ni ẹ lù pẹ́ ẹ sì lù pẹ́ torí lọ́wọ́ yẹ kéṣe àwọn ẹlòmíì ni wọn ọ̀fẹ́ kán débẹ̀ gbogbo àwọn táwọn à ń bẹ̀ yìí wọn ọ̀fẹ́ kán débẹ̀ ṣùgbọ́n ló ń jẹ̀dá lọ. ṣùgbọ́n orí àyànmọ́ ògbóògùn orí ẹlẹ́jọ́ àǹjú wọn ò sì ṣe é wí àyànmọ́ ògbóògùn orí ẹlẹ́jọ́ àǹjú wọn yàn lọ àyànmọ́ ògbóògùn orí ẹlẹ́jọ́ orí yín ló gbé yín débẹ̀ ẹ má wàá jẹ́ kí ilẹ̀ Yorùbá ò ní ti orí yín bàjẹ́ o ilẹ̀ Yorùbá ò ní tọwọ́ yín bàjẹ́ o ẹ dákun dẹ́ẹ̀dẹ́ mìíràn ọ́ ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ ká àwa tá a jọmọ yín àwa tá a wà lẹ́yìn yín ká máa rí àwọn àpẹẹrẹ ìtẹ̀síwájú ìdàgbàsókè lára yín a ti ń bẹ Ọlọ́run Elédùmarè yóò túnbọ̀ máa wà pẹ̀lú yín torí olórí ṣòro ṣe o olórí ẹgbẹ́ gan tẹ bá bí lọ́rọ̀ pé kílókọ rẹ̀ yóò sọ tójú rẹ̀ rí o èèyàn ló ṣòro darí ju o ewúrẹ́ ẹ lè lọ́ọ̀kì ewúrẹ́ mọ́nú kínní o tẹ́tì mọ́nú kéèjì ṣùgbọ́n èèyàn baálé ilé gan ṣòro ṣe ká tó sọ baálé àdúgbò ká tó wá sọ bá ká tó wá sọ bá ńlá tí ìfọ bá jẹ kò rọrùn ṣùgbọ́n abẹ́ Ọlọ́run náà ni pé kí Ọlọ́run kó máa kọ́.